Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Omi ojú jábọ́ lójú mi pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Nípa ìpọ́n náà bímọ pé ká ní mi gan mọ̀ pé ohun iṣẹ́ tó ń ṣe lẹ́mí ni lọ́júwe ìbẹ̀rẹ̀ fún. Zainab Shukuma. Zainab Shukuma. Ọmọ ìlú wo ni? Ọmọ Ìjẹ̀bú-Igbó. Sáìbò Ìjẹ̀bú-Igbó. Ìgà. Ìgà. Ọmọ Ìgà ní òkè àgbò àbí? Bẹ́ẹ̀ni. Gbé sókè. Náà ṣé òun ló ṣe? Mo lọ máa ń bá wọn gba jàǹbùkà, mo dẹ̀ máa ń bá wọn tá oúnjẹ náà. Irú ọjà wo lẹ ń tà? Àwọn tó máa ń gbé lọ sí ó ti ṣe díẹ̀ tí mo ti ṣe yẹn, àmọ́ iṣẹ́ tí mo ṣe last. Irú ọjà wo kí lọ́jà yẹn gangan? Pọ̀nmọ́. O máa ń bá yàrá gba pọ̀nmọ́. Mo dẹ̀. Ok, lọ́dọ̀ àwọn ìyàwó àkànní àbí? Bẹ́ẹ̀. Ok, ìwọ́n tọmọdé olùwà ẹ̀? 37 years. 37 years. Kí lórúkọ ọkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí? Shukuma. Ok, wọ́n ní ìyàwó Shukuma tí ọ̀kan lára àwọn ajínigbé tí wọ́n mú ní Ìjẹ̀bú-Igbó. Ok, wọ́n ní ìyàwó Shukuma ìkan lára àwọn tí wọ́n mú ní Ìjẹ̀bú-Igbó tí wọ́n ń jíyàn gbé. Ok, ó dé ọmọ Ìjẹ̀bú-Igbó ni ẹ́? Ọmọ Ibo ní Ìjẹ̀bú-Igbó? Ìgà. Ọmọ Ìgà ní òkè àgbò àbí? Bẹ́ẹ̀. Ìwọ́n tọmọdé olùwà ẹ̀? 37 years. 37 years ni ẹ́? Bẹ́ẹ̀. Now, ipa wo ló kó nínú gbogbo à ń jínigbé gbowó àmúpààyàn àṣegbẹ̀ndẹ̀ gbogbo ipa wo ló kó ń bẹ̀? Mi ò kó àkọ́kọ́ lẹ́yìn ọ̀dọ̀ alájà tí mo mú wọn lọ yẹn. Alájà kí ni? Táìbà. Alájà Táìbà? Ní búkà, ibo ni búkà wà? Kíní ni búkà wọn wà? Chicago. Chicago òkè. Àdúgbò Chicago ní òkè àgbò ní búkà. Alájà Táìbà yẹn. Báwo ló ṣe wá jẹ́ tó jẹ́ pé ẹ̀yin àtọkọ yín lẹ wá jọ ń ṣiṣẹ́ yìí? Yes sir, èmi ò mọ̀ pé iṣẹ́ tóun ṣe nìyẹn. Àbúrò yẹn kan kódà ìgbà tó wá sọ́dọ̀ mi gba yẹn máa tí wọ́n ti jà. Ilé grandma mi mò ń gbé. So ó wá bá mi bẹ̀. Èmi tẹ̀ ṣe bí ọ̀wàdà àti pé òun tún máa ń ra pọ̀nmọ́. Ìyẹn fáyìn, ó máa ń ra. Àbúrò ọkọ yín ní fáyìn. Òun máa ń ra pọ̀nmọ́. So ọjọ́ iṣẹ́ wá pè mí, wá ní pé mo wà, mo wá sọ pé mo wà ní ọ̀dọ̀ grandma mi. So ó wá bá mi bẹ̀. Ó wá béèrè lọ́wọ́ mi, èmi dẹ̀ ṣe bíi pé àwàdà. Ìgbà tèmi ò rí orúkọ bẹ́ẹ̀ ní ọwọ́ wọn látìgbà tí mo ti fẹ́. Fọ́ǹdì ẹ̀ mo mọ̀ pé wọ́n máa ń ṣe. Fọ́ǹdì ẹ̀. Ìgbà yẹn ló mọ̀ pé wọ́n máa ń ṣe? Fọ́ǹdì ni mo mọ̀ pé wọ́n máa ń wà. Ok, yẹn ọkọ ẹ̀ àtàwọn Ifáyìn àbí? Bẹ́ẹ̀ni, Ifáyìn ó dẹ̀ máa ń ṣe ìyàwó mi, mo dẹ̀ mọ̀ ṣe mi mọ̀ pé máa ń ṣe ó kọ bẹ́ẹ̀. Fún ìgbà tó dẹ̀ wá bá mi ṣá, ló wá bá mi pé iṣẹ́ òun mo dẹ̀ ń ṣe. Mo sọ́pà, mo bá wọn gba ọjà. Ó ní ta ni nǹkan gbajà. Mo ní ọwọ́ wọn àbúrò ìyàwó àbúrò mọ́ mi ni mo bá gbajà. Ìyàwó àbúrò mẹ́rin bó ni ẹ̀ ń gbé? Kíní lọ́nà yẹn tó ń gbé. Ọ̀nà sáìdì pa ń lọ sọ́nà oko Ìdágòlù yẹn. Ọ̀nà Ìdágòlù. Kí lórúkọ ẹni yẹn? Ṣé àbúrò mọ́ mi ni bàbá Mosún? Bàbá ọkùnrin ni? Bẹ́ẹ̀ni. Ìyàwó ló ń bá gbà pọ̀nmọ́? Ìyàwó ẹ̀ ló ń ṣọjà. Ìyàwó ẹ̀ ló ń ṣe pọ̀nmọ́? Bẹ́ẹ̀ni. Ló bá ń gbà pọ̀nmọ́? Ok. Má sọ̀rọ̀ ẹ lọ. So ṣe Ifáyìn wá bá mi, ó wá ní pé iṣẹ́ òun mo dẹ̀ ṣe báyìí. Wọ́n sọ pé mo lọ ń bá èèyàn gbajà. Èmi tẹ̀ ṣe bí àwàdà ló ṣe. Ló wá ní pé ṣé ọ̀gá mi pé ṣé ó wà lẹ̀ máa sọ pé ṣé ó lò sílẹ̀ pẹ̀lú. Ọ̀gá ẹ̀ àbí ẹni tí ló ń gbà pọ̀nmọ́ lọ́wọ́ ẹ̀? Ó ní pé ó ní. Ṣé ẹni tí ló ń gbà pọ̀nmọ́ lọ́wọ́ ẹ̀ ṣé ó ní owó lọ́wọ́ àbí? Bẹ́ẹ̀ni. Ó ní pé búkà tí mo ti fẹ́ gbà pé ṣé ni ẹni ọmọ máa nípa ṣé pé ṣé ó ní búkà tẹ́lẹ̀ ṣé olóṣìlẹ̀ pé wọ́n ni. Tó wá sọ pé níbo ni ilé wọn. So èmi wá béèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi ń béèrè ilé wá ní pé kò sí nǹkan pé kí n má wọ oríṣi. So èmi wá gbé sí orí ọ̀kadà. Kò ṣọjọ́. Ó wá ní kó lọ fún bẹ̀ hàn òun. Bẹ́ẹ̀ni kò ṣọjọ́ yẹn gangan. Ṣé àti búkà àti ilé ló fi hàn òun àbí? No, ilé nìkan mo fi. Ilé. Ok, bó ṣe mú ọ lọ sí ilé nìyẹn. Kò ṣọjọ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ilé mú lọ síbẹ̀. Bẹ́ẹ̀ni, ó yí tó bí ọ̀sẹ̀ mẹ́ta. Ló wá padà wá. Ló wá ní kó máa lọ sí ilé àwọn ènìyàn. Wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ tẹ́fi ní pé kí mú yín lọ sílé. Ó wá sọ pé kò sí nǹkan pé kí n má wọ̀ mí. Mo fi. Ìgbà tó wá fún ẹ̀yin lówó, ẹ̀yin ò ṣe béèrè kówó kí náà fún yín. No, ìgbà tí ó fún ọkọ mi ní owó yẹn, mo wá béèrè lọ́wọ́ ọkọ mi pé owó kí ni bọ̀dá Ifá fún mi. Ó wá sọ pé bọ̀dá Ifá sọ pé màá máa sọ fún mi ní létà. Ìgbà tí mo wá rí bọ̀dá Ifá wá sọ pé ṣé ọkọ mi ti kó
owó kan fún wa ní pé owó kíni torí tó ṣe ó ti tó bá ti dé láti ìlú bẹ́yẹn ó máa ń ra nǹkan Ifeanyi bá ti dé láti Anambra. bẹ́yẹn ó máa ń ra nǹkan fún mi so èmi ò dẹ̀ rí irú iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ láti ìgbà tí mo ti Kí ló porúkọ ẹ lẹ́ẹ̀kan? Zainab kí ni? Shukuru. Zainab Shukuma. Now ìgbà tí wọ́n lọ digunjalè nílé àwọn alágàtà ìbá yẹn tí wọ́n fi ní sùúrù tí wọ́n lọ rọ̀bù wọn tó lọ ká àwọn ọmọdé tó lọ gbowó lọ́wọ́ nílẹ̀ kìíní yẹn ṣé ìwọ ìgbò gbọ́ nínú ìlú pé àwọn digunjalè lọ síbẹ̀ ni? Mo gbọ́ sáà gbogbo ìgbà yẹn lọ sí. Ìgbà tó gbọ́ yẹn o mọ̀ pé àwọn Shukuma ló lọ síbẹ̀ àti Ifeanyi ọkọ ẹ̀. Mi ò mọ̀ pọ́. O mọ̀. Ẹ̀kejì wa ń kọ́. Ẹ̀kejì náà mi ò mọ̀. O mọ̀ pé ilé ọ̀gá ìgbìmọ̀ náà lọ. Bẹ́ẹ̀ni owó lọ́kọ̀ ni. Báwo lẹ ṣe wá padà mọ̀ tó fi dorí ẹ̀kẹta tó fi gbé ọmọ wọn? Ẹgbà tí mo rí inú kinní yẹn. Inú kí ló ti rí? Inú fóònù ìgbà tó pósì ẹ̀yìn. Mo rí social media ló ti rí. A ti tọ́dún mélòó lẹ ti ń fẹ́ ọkọ yìí? Ọkọ mi ó ti ṣe já títí náà láti fẹ́ amóṣe là ń já. Ọmọ mélòó ni ẹ ti bí fúnra yín? 2 mo bí. 2 lẹ ti bí fún un. Now ìgbà wo ló mọ̀ wípé ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ kájínigbé gbowó kápáyàn torí ọkọ ẹ̀ fúnra ẹ̀ sọ wípé o mọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ yẹn. Ó pa ọmọ náà. Ó pa pọ́ǹdì mo mọ̀ pé ó wà. Ìgbà wo ló mọ̀ pé ó ṣiṣẹ́ kájínigbé? Ìgbà tó pósì ẹ̀yìn ni. Ìgbà tó pósì tí mo rí ló fún. Wọ́n ṣe àwọn oníròyìn lédè nígbà yẹn. Bẹ́ẹ̀ tí mo rí tó pósì ní iṣẹ́ mi. Ìgbà tó mọ̀ pé ẹ̀ kí ló tó sá lọ? Mi ò sá lọ. Ó lọ lọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ibi tá à ń gbé nígbà ẹ̀rẹ́ yẹn owó ilé wa ti díù tí òun wá sọ pé ká lọ sí ọ̀dọ̀ ìyá òun ní station so ọ̀dọ̀ ìyá ìlà wa ń gbé ní station so ìgbà tí ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ ní láńlọ́ọ̀dù tó wà lọ́dọ̀ ìyá wọn yìí ló wá sọ pé ká kó nílé so èmi wá lọ ń gbé ní sáìdì ibi tí mò ń gbé kò jìnnà sí búkà làjà yẹn ìyẹn ibi tèmi gbalé sí kò jìnnà síbẹ̀ so ibẹ̀ mò ń gbé mò ń sùn tèmi so ìgbà tí mo wá di ọjọ́ kan ṣáàlèyàn kan wá lẹ́ni ẹ wá pè mí pé alájà ń wà mí mo wá sọ pé mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ wá kọ́ aláìṣà ni ẹ ṣe fún mi pé wọ́n má yàn lọ ju ọmọ ẹ̀ sínú kànga má sọ pé wọ́n lọ jọ màlájà pé ta ló dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn tó tọ́ ṣe wá póòsì kínní yẹn mo wá rí ọ̀wọ́n Ifeanyi yẹn pé òun lójú sí mo wá sọ pé mo dẹ̀ mọ ẹni pé kí ló dé. Ó dẹ̀ rí ọkọ ẹ náà lórí social media náà. Mo ti kọ́kọ́ rí yẹn tẹ́lẹ̀ ìgbà tí mo kọ́kọ́ rí yẹn àwọn mi ò sá kóńlé a ní láńlọ́ọ̀dù yẹn ló lé wa kóńlé mo fi lọ gbalé síbi sáìdì búkà alájà yẹn. Ọ̀rọ̀ yá tó bí ọjọ́ mélòó síra wọn lẹ fi di láńlọ́ọ̀dù lé kúrò lé tàbí lọ gbalé. Ìgbà tọ́wọ́ yẹn ṣẹlẹ̀ àwọn tètè mo lápẹ́ láńlọ́ọ̀dù kò ṣe fóònù ńlá ló ń lò small phone ló ń lò ó ti yé yín lẹ́yìn tó ìgbà tó ń dẹ́ máa píìkì ní sísọ́ọ̀mẹ́lì ibi tó wà ló ti mọ̀ tó ìgbà tó wá dé nísìnyí èmi gan ò mọ̀ gẹ́ẹ̀kọ́ báyìí tí mò ń ṣeun lọ́dọ̀ ẹ̀ ní gẹ́ẹ̀ wá sọ fún mi ń pé pé ṣé mi ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní. Ẹni èjì ẹ̀wá fẹ́ràn balẹ̀ yá wọ́n fún ẹ ní owó ìgbà tó lọ gba owó lọ́wọ́ ọ̀gá ẹ̀ nílẹ̀ kínní lọ́ fún ẹ gbà yẹn 30,000 ọkọ ẹ̀ dẹ̀ sọ fún ẹ pé Ifeanyi ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o. Ṣé Ifeanyi ti fún yín lówó tó yẹn rí? So Ifeanyi ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o. Wọ́n á béèrè pé wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn. Mi ò béèrè lọ́wọ́ wọn pọ̀. Ó mọ̀ pé. Ifeanyi yẹn ó máa ń fẹ́ kọ̀ tẹ́lẹ̀ máa ń kọ̀ fẹ́ mi tẹ́lẹ̀ ó ti yé yín ó máa ń fún mi. Ẹ ló má yí ọ̀rọ̀ padà. Mi ò yí ọ̀rọ̀ padà. Ìgbà tí Ifeanyi ní kọ́ fún ẹ kọ́kọ́ ẹ fún ẹ lówó o mọ̀ o padà mọ̀ bó bá tẹ mọ̀ nígbà yẹn o mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé wúmọ̀ yẹn ni wọ́n lọ gbowó lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Kó tá ń bèèrè lọ́wọ́ ẹ nìyẹn. So ẹlẹ́ẹ̀kejì náà kan tó fún ẹ lówó. Wọ́n fún mi lówó sọ. Wọ́n fún ẹ lówó sí ẹ̀kan tó fún ẹ lówó nìyẹn. Ẹ̀kan tó fún mi lówó. Náà sìn gbogbo wọn ti ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ kí ni wọ àṣàbíamọ tí wọ́n tún lọ nílẹ̀ kẹta tí wọ́n lọ gbé ọmọbìnrin yẹn tí wọ́n sọ sínú kànga. Omi ojú jábọ́ lójú mi pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ nípa ìpọ́n náà bímọ pé ká ní mi gan mọ̀ pé ohun iṣẹ́ tó ń ṣe nẹ̀mí ni lọ́júwe ìbẹ̀rẹ̀ fún. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Zainab. Kí lórúkọ dáadé ẹ̀? Orúkọ dáadé mi ní Òkè Àgbẹ̀ tó mọ̀. Orúkọ dáadé mi tó mọ̀ wọ́n sí Lókè Àgbẹ̀ Ọlánìkà Alájí Ọlánìkà. Alájí Ọlánìkà ní dáadé ẹ̀ ní Òkè Àgbẹ̀ gbogbo mọ́mì ẹ̀ ń kọ́? Mọ́mì mi ti kú dáadé mi ti kú. Dáadé ẹ̀ ti kú Alájí Ọlánìkà.